Hello. Ó mà ga pọ̀ o. Ẹ mà gbá ní ẹ làjà o. Wọ́n ní àríró eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀. A máa ríró eléyìí rí o nínú ìlú yìí, nínú Nàìjíríà tá a wà yìí, nínú gbogbo bí ilé ayé yìí ṣe tóbi tó. Pàápàá jùlọ, ní ààfin wa Ọ̀jájá, náà sọ wípé olórí Tọ́pẹ́, olórí Tèmítọ́pẹ́, pé boyfriend ẹ̀ gbójúgbóyà. Ìgbà tán tiẹ̀ ń sọ, mo tiẹ̀ ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì kan ní olórí Tèmítọ́pẹ́ boyfriend ẹ̀, òun àti boyfriend ẹ̀ ṣègbà, òun àti boyfriend. Mo ní wọ́n ní new boyfriend náà tiẹ̀ pé. Mo ní ìtumọ̀ eléyìí, àṣé lóòótọ́. Nígbà mo check íńtánẹ́ẹ̀tì dáadáa ni mo wá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ wọ̀nrin. Wọ́n bá ní olórí Tọ́pẹ́ o. Ọlọ́run kó ṣàánú fún wa. Kò sí nǹkan tí èèyàn lè máa rí lóríṣiríṣi láàfin Ọ̀jájá yìí. Ìkannú ìyàwó kábíyèsí, wọ́n pè ní olórí Tọ́pẹ́, pé òun àti boyfriend ẹ̀, pé ìyẹn gbójúgbóyà ó rìn wá sí inú ààfin. Ó wá sọ fún kábíyèsí pé òun fẹ́ tú ọ̀nà àṣírí olórí Tèmítọ́pẹ́. Pé kí ló ṣe? Ló bá ní pẹ́pẹ́ sí o. Ó lóun fẹ́ sùn ìyàwó ọba, ìyàwó Ọ̀jájá Tèmítọ́pẹ́, pé oyún tó ní fóun, pé àfìgbà tó lọ bàjẹ́. Oyún yẹn lòun wá béèrè lọ́wọ́ ẹ̀, níbo ló gbé ọmọ òun sí? Kó lọ wá jáde nínú gọ́tà tó gbé sí àbí ṣáláńgá tó wà sí o. Pé nǹkan tóun bá wá sí ọ̀dọ̀ kábíyèsí nìyẹn. Kóun wá sọ fún kábíyèsí kóun fẹ́ disgrace ẹ̀. Òun ti ń fẹ́ Tèmítọ́pẹ́, ọ̀rẹ́bìnrin òun ni, òun lọ̀rẹ́kùnrin. Yẹn ń pé lóòótọ́ gbogbo awuyewuye tá à ń gbọ́ káàkiri nínú íńtánẹ́ẹ̀tì. Àwọn kan á ní irọ́ ni ẹ̀yin bloggers ẹ ti lè parọ́ jù. Ẹ̀yin bloggers ẹ máa ń sọ nǹkan tó ju yín ò rí, kì í ṣe nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ báyìí, máa wò wọ́n pé àwọn eléyìí, Ọlọ́run á ní ṣe yín ní àádọ́rùn mọ́tọ̀. Báwo lẹ ṣe máa sọ pé à ń parọ́? Ṣé nǹkan tá à rí, a kàn déédéé sọ pé à ń rí? Àbáwọn àti àwọn obìnrin yẹn lájọ ń gbé láàfin. Mo sọ fún wa pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin yẹn, ìlàrin àbí ìlàjọ láti ẹ̀ ń gbọ́. Tẹ́ bá gbọ́ gbogbo oríṣiríṣi àbàṣà tó ń ṣẹlẹ̀ ńbẹ̀, kì í ṣe nǹkan tó ń sọ jáde. Àwọn eléyìí kàn jẹ́ èyí tó wà important díẹ̀. Àwọn nǹkan tó important ju eléyìí lọ ó pọ̀ o. Báwo lo ọmọkùnrin tó jíríjì ayé ẹ̀ tó gbójúgbóyà, torí tẹ̀ máa ń yà mí lẹ́nu. Wọ́n sọ pé àwọn kan wọ́n wá sáàfin, wọ́n fẹ́ tọrọ ìyàwó, bẹ́ẹ̀ náà ṣe sọ pé kinní kan Captain Ọ̀pẹ́bí, pé wọ́n ní wá tọrọ ìyàwó, pé ìyàwó òun ni Naomi, òun pé kábíyèsí máa release ẹ̀ fóun. Oníṣàlá tó ń ṣẹ ni àbí tí ò ń ṣẹ nílùú tó lọ́ba tó níjòyè. Èmi sọ pé bóyá nonsense náà sọ. Kò sí nǹkan tó lè sọ. Àwọn tó ń wá sí ààfin yẹn tó wá ń sọ̀sọ̀kúsọ, tó wá ń tọrọ lọ́wọ́ kábíyèsí pé kó release Naomi fún. Kí ló dé kí ni nǹkan tí kábíyèsí, kí ni nǹkan tó ṣe pẹ̀lú ẹ̀? Bóyá kí kábíyèsí tì wọ́n mọ́lé àbí kó sù wọ́n, àbí irú ìtumọ̀ eléyìí. Tí Tọ́pẹ́ yìí wá ká màmá, a ti gbọ́ ti Naomi, torí Naomi sọ pé òun ti fọ́kọ. Òun dẹ̀ ti padà sọ́dọ̀ ọkọ òun àtọkọ òun ti parí ìjà, àbí kò sí ààrẹ máa jà, kò dẹ̀ sí àjà máa rẹ̀. Ó náà ti jọ yanjú ẹ̀, òun ti padà sí ilé ọkọ. Lẹ́yìn yẹn gan tó tún padà sí ilé ọkọ òun ni Ọlọ́run tó fún ní ìbẹ̀ta, tó tún bí ìbẹ̀ta fún kábíyèsí. Àwọn elétí lápá, àwọn adọ́rùn mọ́tọ́, àwọn ewúrẹ́ aláìgbọràn bíi ti Ashley, wọ́n tún torí bọ̀ pé wọ́n ṣorí kunkun. Kò sí problem. Ṣebí nǹkan tó bá dẹ̀ rí nínú
nínú òdì wọ́n á kàn ìdí nínú iyọ̀ náà. So gẹ́gẹ́ bí mo ṣe ń bọ́rọ̀ bọ̀ ọ̀rọ̀ Tọ́pẹ́, àbírú àbàṣà wo lélẹ̀, àbírú ìṣekúṣe wo lélẹ̀, àbírú pàǹtí ọ̀rọ̀ wo lélẹ̀. Eléyìí lágbára o. So yẹn gbé gbogbo bọ́n ṣe wà láàfin ẹ̀ gbogbo wọn ń lọ síta, gbogbo ọ̀nà ní boyfriend ń ta. Ẹ rí pé sí Tọ́pẹ́ yìí ló wá táṣìírí, tí olórí Tọ́pẹ́ yìí là wá rí gbogbo àṣírí wọn. Oríṣiríṣi. So yẹn pé gbogbo nǹkan tá a tiẹ̀ ń gbọ́ tá à ń sọ àṣé òótọ́ ni. Ẹ̀yin èèyàn wa tá bá ń sọ̀rọ̀ ẹ má máa sọ pé kò rí bẹ́ẹ̀ o, ó rí bẹ́ẹ̀ gan o. Ó dẹ̀ tún wo eléyìí tí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ tó ní Tọ́pẹ́ o, olórí Tọ́pẹ́, ṣé màá pè lólórí ni kábíyèsí? Ṣé ẹ wá ní mo mọ̀ pé kábíyèsí tí mo máa wò kò tún ní sọ kankan. Eléyìí tójú sú wa o, eléyìí tójú sú wa. Ṣé pé kábíyèsí ò tún ní rí ọ̀rọ̀ sọ sí eléyìí? Oríṣiríṣi àfihàn kan náà la máa gbọ́ pé wọ́n lọ gbé ọmọ tí ìṣe ọmọ kábíyèsí tán ní dandan kábíyèsí gbọ́dọ̀ gba ọmọ yìí. Kí ló ń pe kábíyèsí wa báyìí? Ẹ̀rí púpọ̀ náà kó ṣàánú wa. Ibẹ̀ náà ni èkíní ṣe olórí Tọ́pẹ́ náà ni òun ló kọ́kọ́ ṣe tó lọ ra ìbejì. Ọlọ́run ló mọ ibi tó ti ìmọ̀ ibi tó ti kọ́ irú nǹkan kúkọ bẹ́ẹ̀. Wọ́n ti gbàgbé pé èèwọ̀ ni gbogbo nǹkan táwọn ń tọwọ́ bọ̀, pé kinní yẹn máa lẹ́yìn. Òun nìyẹn sì wọ́n ní kábíyèsí ìjọ tó ṣe program fún àwọn ọmọdé láti ṣe kíní Christmas party fún tó ṣe láàfin. Wọ́n ní gbogbo àwọn ọmọ tó wà níbẹ̀ ló súre fún. Àwọn ọmọkùnrin, àwọn ọmọ Tóbi, àwọn ìbejì Tóbi àtọmọ Ashley nìkan náà sọ pé wọn ò débẹ̀. Tó declare pé òun kọ́ lòun bí wọn. Wọ́n ní kò súre fún àwọn ọmọ yìí. Ṣebí ibi tí àbùkù ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n mọ̀ pé kinní yẹn máa lẹ́yìn, kí ló dé tó ń tọwọ́ bọ̀ tó ń ṣe rádaràda. Ó mà ga o. Eléyìí mà lágbára o. Pẹ̀lú wọ́n yìí sọ pé àwọn tó wá ṣàṣemáṣe láàfin pé wọ́n yìí wà ń bẹ̀ wọ́n àwọn àti kábíyèsí wọ́n yìí ń fà ọ̀rọ̀ yẹn. Wọ́n mọ̀ pé kinní yẹn ò dáa. Àwọn náà tún gbójú gbóyà. Nígbà bá yá la máa gbọ́ pé Mariam ti bímọ níbi tó ti lọ ń dẹ fake sílẹ̀ lẹ̀. Wọ́n ti lọ plan bó ṣe fẹ́ tún gbé ọmọ tí ò ṣe ọmọ kábíyèsí, tí ò ṣe jẹ́ kábíyèsí. Wọ́n tún plan láti gbé wá fún. A gbọ́ pé midwife kan ti wá táṣìírí ẹ̀ ní ààfin. Pé tí Mariam bá sọ pé òun lóyún kankan tó wá sọ pé òun mọ̀ pé yìí máa sọ fún kábíyèsí pé kí kábíyèsí má gbà o, òfò ni o, báyìí ni Mariam wá bá wọn pé kó bá wọn ṣe ibi tí wọ́n ti máa rí ọmọ òkókó. So kó wá lè tú gbogbo nǹkan tó fi síkùn tó fi ń deceive kábíyèsí, tó tún polówó fún gbogbo ayé pé òun lóyún. Wọ́n ní fake ni o, pé rọ́ ni o, pé kábíyèsí tètè mọ bó ṣe máa plan láti lè dànù pé oyún fake ló ń gbé bọ̀ o. Ìyẹn náà aṣọ yẹn a fi tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ìyẹn ti Ashley. Èwo tún ni kí ló yẹ tèmi Tọ́pẹ́ tó lọ ń ṣàgbèrè tó ń ṣàṣemáṣe. Kábíyèsí tún fojú rí eléyìí gan, wọ́n tún fojú rí. Ṣé ọmọ pé kan tí èèyàn ò bá rí kò ń dùnyàn. Ó máa ń rí èèyàn kò ń rí èèyàn lára. Ṣùgbọ́n eléyìí téèyàn rí lójúkorojú tẹ́ni tó tún fún ìyàwó kábíyèsí ní gbàgbósù lóríṣiríṣi. Ó mà ṣe o. Kábíyèsí ẹ wá nǹkan ṣe sí torí kò sí nǹkan tá a fẹ́ sọ fún yín. Ẹ jẹ́ kí àfikún tòrò, ẹ jẹ́ ká àfikún tòrò kó tó ṣẹ. Kẹ jẹ́ kí eku ké bí eku, kí ẹyẹ ké bí ẹyẹ ní ààfin Ọ̀jájá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má gbàgbàkúgbà láàyè. Ọlọ́run á ràn yín ṣe o kábíyèsí. Tọ́pẹ́ tó fún un. Ẹni bá rí wọn máa sọ pé innocent ni ó rẹ̀ ṣe kìíní. Ìgbà tátí ẹ̀ ti gbọ́ pé nígbà tá a gbọ́ pé ọmọ oṣù mẹ́ta ló sá fílẹ̀, ó gbé ọmọ oṣù mẹ́ta lẹ̀ ó sá wá bá kábíyèsí pé kí ni bá lè ṣe. Wọ́n fẹ́ pa ara wọn ni àbọ̀ fẹ́ pa ara wọn náà máa pa. Kò sí nǹkan tó lè ṣe sí kábíyèsí tó máa pa lára.
ó mà ṣe o àwọn ará ibà máa disgrace ara wọn àṣé fake ni gbogbo pé fake tiẹ̀ nígbà tó yẹ pé ọ̀nà àìtọ́nà gbà wọnú ààfin ẹ fi ọkọ Naomi ilẹ̀ Naomi ti win nìyẹn orí Naomi máa mú gbogbo yín nígbà gbogbo ẹ̀yin èèyàn wa ẹ ṣe gan-an ni ẹ bá mi fi eléyìí sí kí ló ń jẹ́ sí comment section kẹ bá mi share kẹ bá mi like kẹ bá mi fi ìtókù sí oh my god kẹ bá share ìtókù kẹ bá wa subscribe ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa tàbá tún rí ìtótú jẹjú ń gbèsè àtúmọ̀ àfọyín ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa bye.